إن آدم كان شيخنا بابا ولدي الوفاوى إن آدم كان شيخنا بابا ولدي الوفاوى إن آدم كان شيخنا بابا ولدي الوفاوى إن آدم كان شيخنا بابا ولدي الوفاوى. Níta àmọ̀ là ń sọ. Ǹjẹ́ náà gba ìsìlámù ẹ̀ ń sọ náà ṣé abáyín jà ni? Àbí níta àmọ̀ là ń sọ. Àdẹ kó jẹ́ ìṣẹ̀ṣe ò kì í ṣẹ̀sìn. Yorùbá ò lẹ́sìn bóyá ń tẹnu wọn. Oòduà ó wà bá. Fámílì Ògúndà ilẹ̀ Yorùbá, fámílì Ògúndà, fámílì Ọ̀yàdà, fámílì Ọbàtálá, fámílì ṣọ̀wọ́n ní ìdílé ni. Níbo ìdílé wọn wà ní Ifẹ̀? Tani in fact àwọn ọmọ Ọbàtálá rè, àwọn ọmọ Ògún rè, àwọn ọmọ Ọya rè, àwọn ọmọ Ọ̀ṣun rè. Wọ́n ń ṣara wà, àtọ̀húnrìnwá ni wọ́n. Wọ́n ní Yorùbá kọ́rùnmìlà tó dènà ti dọ́lọ̀ mọ̀. Nígbà tọ́rùnmìlà ti dé tó jànà bí Yorùbá láti ṣe dáadáa mọ́. Nígbà tọ́rùnmìlà lọ tó du adílẹ̀ Yorùbá ló kó bá wa padà ló sọ adó lóòṣà. Ló dágbà ti padà sí wa lórí ìbílẹ̀ sọ fún yín Oòduà ṣóbìnrin àbọ́kùnrin. Oòduà àti Ọbàtálá ọkọ àtìyàwó ni wọ́n. Oòduà lóbìnrin Ọbàtálá lọkùnrin. Wọ́n wá kó Ilé-Ifẹ̀ lẹ́rú ni. Wọ́n wá ń jà lógun Ilé-Ifẹ̀ ni. Wọ́n wá ń jà Yorùbá lógun ní Ilé-Ifẹ̀. Wọ́n wá kó wa lẹ́rú ni. Ẹ dìbò sí sórí yẹn ṣe mẹ́sẹ̀ fáwọn pé bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀. Ẹ mú ẹsẹ̀ fáwọn pé kò rí bẹ́ẹ̀. So why are you lying? Ẹgbọ́n tí bọ́ọ̀ yìí sọ on what ground? Lórí kíni? Lórí kí ló fa èpè? Lórí kí ló fa èébú? Kí ló fa èpè? Kí ló fa èébú? Torí pé òun ṣe gba kíní yẹn ṣe ó máa ń gùnyàn lódì ni. Ó máa ń gùn ẹgbẹ́ máa ń gùn wọn nìyẹn o. Ó máa ń gùn wọn gan ni. Bọ́n tó bá ti dalẹ́ kẹ́rẹ́sì wọn máa dákẹ́. Ẹ máa gbọ́ bọ̀. Wọ́n nígbà ṣé máa dá mọ̀lá gẹ́gẹ́. Wọ́n nígbà tí wọ́n wà ní Ògùn sí tí wọ́n kọ́ dé sígbà wọn kò l'Abẹ́òkúta. Wọ́n ní wọ́n fẹ́ yàwó igbákejì ọba. Àwọn òṣàlẹ̀ bàbá rí ipò wọn. Wọ́n fẹ́ yàwó ni Mọ̀mọ́dù wọn fi jọ. Òṣàlẹ̀ pé ṣé wàá dámọ̀ wọ́n rí ipò obìnrin ní ìsìn báyìí. Wọ́n náà fẹ́ yàwó igbákejì ọba. Ló sì bí ọba pé bàbá ẹ̀ kó ń lù. Mọ̀mọ́dù náà fẹ́ yàwó àbúrò ẹ̀. Ẹ jọ ṣó lè fìdí sítórì yìí múlẹ̀ tọ́wọ́ bá bà á. N tó sọ yìí bí ọba ṣe adá ń gbà yàwó ẹnìkan kí ló kọ́ sọ́ngbà yẹn kí ló kọ ifá kínní kan kó tó lọ ta pé yọ́ lòun pa òun ló ti rìpíìtì yìí o. Ó ṣe fídíò yẹn bí aláṣẹ ló ti ṣe nígbà tó ba ifá kínní kan gbà yẹn tó apologize. Tó bá yẹ pé apology wọn gbà oníjọ́ náà lọ́hùn wọn lá Muslim burúkú lẹ́mí àforíjì. Torí pé wọ́n ń ṣe wọ́n mú jẹ wọ́n mú jẹ lóye kó máa wọ̀ ọ́ lẹ́wù. A sì máa pa wọ́n àtúní pé à ń sọ̀rọ̀ ẹ̀sìn. Ìyí tí mo sọ ni tó yé mo sọ. Wọ́n lọ sọ tó yé ẹ̀ náà. Sọ tó yé ẹ. Ẹ máa gbọ́ bọ̀. Tẹ́wọ́ àwọn ará lọ́rin náà báwọn náà ti máa fẹ́ yàwó oníyàwó nìyẹn. Ṣé ń gbọ́? Yóò ṣẹ̀ṣẹ̀ náà Islam tó ń gbé dání. Ṣé ń gbọ́? Àmọ́ bóyá Islam Saudi gan tiẹ̀ ṣe Saudi gan ṣe bẹ́ẹ̀ náà kó làwọn náà. Wọ́n rí yàwó gbogbo wọn sì máa dìde lábẹ́ aṣọ ni. Àwọn ní ìsẹ̀rẹ̀ gẹ̀ẹ́ bí ní ìsẹ̀yẹ̀ gidi. So tẹ́rí Mùsùlùmí tó lálàáfíà ìwà àwọn bàbá tiẹ̀ ló wù. Tó fẹ́ wù ìwà táwọn wà láwọn fún ẹ láti Saudi kò sálàáfíà nǹkan bẹ́ẹ̀. Náà gbogbo lọ ni pé wọ́n ní tí jẹ́ ẹ̀sìn ọmọ wáyé ilẹ̀ Yorùbá bọ́ọ̀lù ló máa fà á. Tó bá ti máa fàjà ẹ̀sìn ẹ̀ tó máa fà á rè. Tó bá ti ń gbé bọ̀ kó o tó padà gba wèrè tó gbà yìí. Àtijọ́ ń gbé nǹkan kú sọ tiẹ̀.
ṣé bàtà babaláwo kì í ṣe dìbéètì ni a ṣe dìbéètì dáadáa náà bàtà gbogbo babaláwo wọn ṣáà ṣe dìbéètì ni ó sófà jàrí ṣàbúra wa rí. ojúmọ́ o gbogbo ibikíbi tí gbogbo ẹ̀yin ènìyàn bá wà ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ẹ kú déédéé àsìkò yìí ìyá wa Àbẹ̀bí Olórìṣà àwọn ni ẹ ń wò yìí ìyá wa Àbẹ̀bí Olórìṣà wọ́n ní àwọn ọ̀rọ̀ tí àwọn fẹ́ bá gbogbo ayé sọ nípa ọ̀rọ̀ àbòmọ́ra àbòsí tí àwọn àfáà ń ṣe fún àwa oníṣẹ̀ṣe. Ìyá mi. Kábíyèsí bàbá. Ẹ ṣeun. Kábíyèsí bàbá. Òrìṣà òrìṣà nípa òrìṣà òrìṣà nípa òrìṣà ń pè wá. Bẹ́ẹ̀ni ẹ̀sùn bẹ́ẹ̀ ẹ̀sùn pa wá o. Ẹ̀sùn là wá ni o. Olówó dùn. Mo kí gbogbo ìdílé aláyọ̀ àní ṣíṣe o. Ayé ò ní mú wa. Ní tẹ̀yìn gbèrú wa. Ẹ ń gbà sí èmi gbọ́ yí pé ọmọ òkúta tó wá fèsì ní lódò. Lèmi fi dìde pé kò jẹ́ rí bẹ́ẹ̀. Torí èmi ò rí wọn mọ́. Ìgbà tó yá tí ó tún bímọ tí ń dààmú rẹ̀ tí ó tètè rí ọmọ yẹn bí èmi ni mo gbẹ̀bí fún un. Ìyàwó òkúta jíjí àná wọ́n déwájú mi. Àkọ́bí òkúta jíjí lónìí ọmọ yẹn èmi ni mo di gbẹgbẹ́ fún un. Ó sì déwájú mi láti wọnú ilé mi báyìí. Tó bá níbẹ̀ kọ́ kó fi Kùránì ọwọ́ rẹ̀ kó fi ṣépè. Pé òun ò wọnú ilé olórìṣà àbí òun ò lo nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ rí. Torí mi tí mo ti gbẹ́gbẹ́ fún ìyàwó rẹ̀ ẹlẹ́gbẹ́ ni mi ọlọ́sùn ni mi ó ṣe lé lọ́ta fáwọn tó wà lódò ni mo ṣe ní kò rí bẹ́ẹ̀. Tó ìgbà tí ó tún bímọ náà òrìṣà yìí Ọ̀ṣun yìí. Oye tó náà ẹnu ẹ gbọ́ àwọn kẹ́límọ̀ yẹn ta ló máa gbọ́ eléyìí tó ń sọ pé nítorí mú ìyá yìí tó fi dá lójú tó fi Kùránì búra lẹ́wẹ́lẹ́ òótọ́ ni. Tí ẹ bá dákẹ́ ewu wàhálà tí ọba òkúta gidi ṣe ṣe wá sọ báyìí ṣe orí rédíò orí Facebook orí igbá kó wọ́n ṣe wàá clear ẹ̀ pé bàbá kíní irú wa lójú o kí wọ́n fi ní láyà sọ pé tó bá tó bẹ́ẹ̀ ẹbí Kùránì búra pé kò rí bẹ́ẹ̀ bàbá ṣe wàá ṣe ká la ilaha illallah bàbá sọ pé má ti láwà tó wáá wá fáwọn yọ̀mọ́ ló máa ń bá ká ló wá dẹni tó ń pè káàkiri kó máa wí tẹnu ẹ̀ on what account tó kó fẹ́ prevent ẹ̀sìn ẹ̀ ó fẹ́ prevent odòlú ẹ̀ ló di wàhálà sí lọ́rùn o. Ìwọ Malam Yusuf Adépọ̀jù aka Olóògùn mo dé sí Ọlọ́run lérè ó ti pẹ́ tó ti máa ń ṣe ẹ̀yin méjèèjì gbogbo wèrè tẹ máa ń ṣe yẹn mo ti dé sí yín lọ́rùn báyìí pẹ̀lú gbogbo kọ́ńtọ̀kọ́ńtọ̀ tẹjọ́ máa ń sọ most especially ìwọ Ustaz Jamiu Adégúnwà aka Amojo tí wọ́n sọ pé àwọn Kérúbù Síràfù àwọn méjèèjì ló máa kọ́kọ́ wọná mo fẹ́ béèrè kan lọ́wọ́ ẹ Jamiu ṣé bàbá ẹ ló dáná lẹ̀ ṣé ẹ̀gbọ́n ẹ ló dáná lẹ̀ àbáwọn ẹbí ẹ ló dáná lẹ̀ Ọlọ́run ní má ṣe dá ẹnikẹ́ni lẹ́jọ́ ká má bàa dá ẹ lẹ́jọ́ ìwọ sọ pé nínú àwọn kírísítẹ́nì pé àwọn Kérúbù Síràfù ló máa kọ́kọ́ wọná ìpè torí wọ́n ròdòdó ọ̀rọ̀ wọn ò tẹ̀lé pé torí pé olórin kan kọrin kan ìpè kéwú ni wo fi wọlé ilé ológo ilé ala kí ni tiẹ̀ pẹ̀lú yẹn ṣé kéwú tí olórin yẹn kò fi kọrin ṣé kéwú arábíkì lárúbáwá ló sọ ni ṣèbí fèdè fọ wọn ni tí wọ́n sọ pé àwọn kan ló máa kọ́kọ́ wọná ó dá ìwọ Jamiu tí o mú òjò tó máa ń mú òjò nǹkan abọ́tí gbàgbé ni lọ́jọ́ tó ṣe program ní ìlú ẹ̀ ní lọ́sọ̀sà àdúgbò kan wà tó ń pè ní Òkàlà ní town hall ní ọjọ́ tí mo sọ 1990 something tó ti pẹ́ ni mo wá sí program yẹn náà òjò fẹ́ rọ̀ báyìí ó dẹ̀ ní kó bẹ́ẹ̀ get white nylon bread ló fi mú òjò níbo ló wà nù Kùránì pé kéèyàn mú òjò Ọlọ́run fẹ́ ṣiṣẹ́ ọwọ́ ìwọ ń díṣẹ́ Ọlọ́run lọ́wọ́
ìwọ wá sọ pé àwọn kan ló máa kọ́kọ́ wọná ìwọ kan lọ́lọ́run kan máa kọ́kọ́ fi koná ìwọ wà lẹ́nu ẹ nínú ẹni àkọ́kọ́ tó lọ́ máa kọ́kọ́ fi koná tó sọ pé àwọn yẹn ló máa kọ́kọ́ koná ni Ọlọ́run máa kọ́kọ́ fi Ọlọ́run máa kọ́kọ́ sọ sínú náà àti ìwọ wèrè òpònú akídanidání Mallam Yusuf ológun Adépọ̀jù ológun mo wà bẹ́ẹ̀ náà lọ́jọ́ kan ní ọlọ́dọ̀ alájì kan tó gbà káàtó ògùn sí ẹ̀wọ̀n ẹjú tó ń kọ ogun ọjọ́ náà ìwọ náà ti gba sọ́ọ̀nì mu Mallam Yusuf Adépọ̀jù ológun ẹ wá wí kọ́tọ̀kọ́tọ̀ ìyẹn náà sọ pé Jésù. ṣẹ́rí tó sọ nípa Yusuf yẹn ó ti kó jẹ́ o kódà ó ti bẹ́ẹ̀ kódà ó ṣe fídíò fún ó ti bẹ́ẹ̀ ó bẹ́ẹ̀ gan-an nínú ẹgbọ́ ọ̀rọ̀ tó ń sọ ẹgbọ́ irọ́ ló ń pa o kó inú fídíò ló ti sọ pé èmi lọ jí kinní kan ní báfa fọ́ọ̀dẹ̀ díẹ̀ ní awẹ́wà ṣe rere ní skul èmi lọ jí gbogbo ẹ̀ náà ọba àwọn tapọ́lọ́jì yẹn. ọ̀rọ̀ àbùkù kan tí mo fi kàn wọ́n àwọn méjèèjì wípé kò rí bẹ́ẹ̀ kí wọ́n dẹ̀ tí mo sọ sí Mallam Yusuf Adépọ̀jù àti Ustaz Jamiu Adégúnwà lórí ọ̀rọ̀ àbùkù kan tí mo fi kàn wọ́n àwọn méjèèjì wípé kò rí bẹ́ẹ̀ kí wọ́n dẹ̀ má bínú káwọn méjèèjì kan má bínú pé ká máa gbọ́ ohun tí òbí wa tó bá sọ fún wa ká má kọ̀rọ̀ sí wọn lẹ́nu àtàrà ọ̀rọ̀ yẹn ni mo fẹ́ fi ṣe àtúnṣe lórí ọ̀rọ̀ tí mo sọ sí Mallam Yusuf Adépọ̀jù àti Ustaz Jamiu Adégúnwà lórí ọ̀rọ̀ àbùkù kan tí mo fi kàn wọ́n àwọn méjèèjì wípé kò rí bẹ́ẹ̀ kí wọ́n dẹ̀ má bínú káwọn méjèèjì kan má bínú àwọn ọ̀rọ̀ tí mo sọ sí wọn kò rí bẹ́ẹ̀. ohun tó fà á ò ju wípé kò sí ẹni tí wọ́n máa ba ẹ̀sìn ẹ̀ jẹ́ tínú ẹ̀ máa dùn kò sí ẹni tí wọ́n máa ba ẹ̀sìn ẹ̀ jẹ́ tínú ẹ̀ máa dùn. so ìdí nìyẹn tí èmi náà fi wo tí mo fi ṣe tèmi náà fi wò pé ẹ jẹ́ ká kọ́kọ́ fi abẹ́rẹ́ gúnra wa wò ká tó fi gún ọmọ ẹlòmíì lèmi náà fi sọ àwọn ọ̀rọ̀ tí mo sọ sí wọn yẹn tí mo sọ sí wọn pé káwọn náà lè fi lè pé nìyẹn náà lára káwọn náà lè mọ bó ṣe ń rí lára ìpè tó máa ń pe bó ti ń rí wa bó ti ń rí náà nìyẹn ṣùgbọ́n mo bẹ ọ̀tún wọn mo bẹ òsì wọn ọlá Ọlọ́run mo fi bẹ̀ yìí mo dẹ̀ fi. ẹ jọ èmi ń sọ̀rọ̀ ìṣẹ̀ṣe òun sọ̀rọ̀ personality báwo ló jẹra wọn báwo ló jẹra wọn náà mo ń sọ pé ìṣẹ̀ṣe irọ́ ló wà ń bẹ̀ Yorùbá ò lẹ́sìn wọ́n ń tẹnu wọn gbogbo tẹ̀ ń bọ àjòjì ni wọ́n Ògún ìṣọmọ Ògún ló mọ jẹ́ ẹgbọ́rún ẹni sọ wọ́n ní Ògún ó ṣókò Yorùbá yìí náà àbí Ọ̀ṣun ló máa jẹ́ kó má gẹ̀ẹ́sùn bomi Ọ̀ṣun má sọ yọ̀ tó ń tọ́lá Ọ̀ṣun nígbà tí wọ́n ń pa fúnra yín làwọn tí máa ń sọ ni pé bó ṣe máa ẹ̀yìn ẹ̀ wo ohun tó sọ òun mọ̀ parọ́ mọ́ wa torí pé àwa ń ba ẹ̀sìn àwọn jẹ́. What does that got to do with individual personalities? Ní tí mo mọ̀ ni mò ń sọ nípa ìṣẹ̀ṣe. Mo lè sọ wípé àní tẹ́ bá láyà gbogbo ẹni ìṣẹ̀ṣe. Let us have a debate. Kájọ jókòó. Ẹ kúra yín wá sínú kí n lọ kúra wá sínú ọ̀lù. Kí wọ́n tẹ́ndà ìpè wo lọ́nà ọdún méjèèjì. Kí mi prove Islam kẹ́ prove ìṣẹ̀ṣe yín. Ẹ bá Ìsìlámù jẹ́ fáwọn mùsùlùmí náà bá ṣe jẹ́ fáwọn tí kó kẹ́kún mi tó bá wọn lọ níbẹ̀. Ìwé náà máa parọ́ mọ́ra wa. Ìwé máa tọ́ bọ̀ ìdí wọn máa tọ́ personality ara wa. Ìjọba olúwàbí. Torí mi ò I don't know mi ò problem yín. Ẹ kò fún bọ́tà ẹ máa parọ́ máwọn èèyàn lásán. Bàṣẹ àdáwọn ó wẹ̀ ẹnìkan bàbá kínní kan. Tẹ́ ìmọ̀ pé rọ́lẹ̀ ń gbà. Tó bá dé ẹ̀sán ẹ má bínú olùgbàlùgbà tọ́ntọ́n ló ń bi ìyá Ọ̀ṣun lánàá òun ò tiẹ̀ lókùtà gidi rí òun òṣìṣẹ́ tó ń jẹ́ bẹ́ẹ̀ rí ẹ má bínú òun kọ́ sọ owó ta count torí wọn fi Kùránì búra ta ló máa sọ bẹ́ẹ̀ tí ò ní wò pé ó rí mi tó lóòótọ́ a lè sọ fún yín àwọn afáàtọ̀ wọn bá ń ṣàwò ẹgbẹ́ wọn jáde ẹjá rí wọn ó bàjẹ́ fónírọ́. Gbogbo àfáà tó bá ń ṣẹ́fà lọ́dọ̀ yín ẹ tú àṣírí wọn bọ́ta
tó láàfẹ́ kọ́ láwọn máa kírun fún wa mọ́ṣáláṣí àfẹ́ kó níṣẹ́ ṣe kó máa kírun fún wa ẹsẹ̀ kan lóde súnmọ́ mọ̀nú súnmọ́ gáfàrú ìrọ̀ ọlọ́wọ́ fẹ́ yẹn tó máa jọ́ ṣàká wọ́n yóò ṣokòrò ká mọ̀ ẹ́ Muslim ni mi confam mi lọ lẹ́nu ìwé lọ́sọ́ mi lẹ́nìwíà ní mọ́ṣáláṣí nìkan lọ ṣe tó wá rí lọ́dọ̀ yín tó ṣojú ní méjì ẹ tú àṣírí ẹ̀ jáde kẹjẹ káyé rí tẹ́ ẹ̀ bá tu Ọlọ́run ní bòyìn láṣìírí wọn gbogbo ẹ̀ aláwọ̀ gbọ́ níṣẹ̀ṣe gbogbo àfà tó bá ń ṣe ilẹ̀ Yorùbá yìí tẹ́ ẹ̀ bá tú àṣírí òní bò mọ́tò àbí kúrò láyé Ọlọ́run máa tú àṣírí Ọlọ́run máa yẹpẹrẹ yín ni ẹ tú wọn jáde kó bàjẹ́ fún nírọ́ irú ọ̀dà ń pa máwọn èèyàn irú òde jẹun pa kí lẹ̀ ń parọ́ sí mo tíjà ìṣẹ́ máa ṣe lẹ́lẹ̀ Yorùbá àwọn oníṣẹ̀ṣe ló máa fà á ẹwọ́n dúró tó ń ṣe oníjó ní bọ́lọ́tì báńdì bọ́lọ́tì já wàhálà lẹ́gbàá yẹn náà ṣé báńdì àbí bọ́lọ́tì ẹ̀ ti jà for what cause why Muslim lọ mọ́ṣáláṣí tiẹ̀ kò dín in lọ́wọ́ Christian lọ ṣọ́ọ̀ṣì tiẹ̀ kò dín in lọ́wọ́ ẹ̀rọ rẹ̀ bẹ́ẹ̀ ṣòro ká wọlé lọ on what account ṣáwọn olóṣù ló ní ṣáwọn náà ra lẹ́bẹ̀ báàbà kọ́ mọ́ṣáláṣí àárà lẹ̀ ni àbíkọ́ fún alẹ̀ bí tí wọ́n máa kọ́ ṣọ́ọ̀ṣì wọ́n máa ra lẹ̀ àbíkọ́ fún un lẹ̀ wọ́n á lọ ṣèwé ẹ̀ pé ilẹ̀ wa rèé o mọ́ṣáláṣí wa rèé o kódà bẹ́ẹ̀ bá kọ́ ilé dì ṣé ìkíra lẹ̀ ni àwọn gbóko wà ní gbóògùn wà ní ọ̀nà Bàrígà wọ́n káàbùlẹ̀ pé àwa la nílẹ̀ yìí ṣé ilẹ̀ ní Ọ̀ṣun Òṣogbo tó dò ti ń ṣàn ẹ̀yin Mùsùlùmí dé gọ̀ ẹ̀wà lóṣogbo ẹ̀gọ̀ ẹ̀yẹ kó máa lọ bodò òwúrò odò tẹ̀ ń mu ṣé àwọn náà ra bẹ̀ yẹn ni ṣé Ọlọ́ṣun ló ra bẹ̀ ṣé Ọlọ́ṣun ló ra Ọ̀ṣun yẹn odò yẹn ṣọ́ọ̀ṣun ló ní ṣé àwọn Ọlọ́ṣun ló ní wọn á lé ikú àfẹsọdún Ọ̀ṣun Òṣogbo on what account níbi odò gbogbo ìlú odò tí Mùsùlùmí lẹ́yìn tájù sí tí kí sẹ́yìn lẹ́yìn tájù lẹ́yìn tájù sí ẹ̀kan akóra ẹ̀jọ̀ ń jọ kọ pé ẹ tó bá jẹ̀lẹ̀ ní odò oníkẹ́sọ́ o ẹni wàá fi wé hàn wá o tó ẹjọ́ agbọ́dọ̀ pàdé ní ẹjọ́ lórí odò yẹn Ọ̀ṣun yẹn agbọ́dọ̀ mẹ́tò ni toródò òlu ni kò ń ṣodò ẹ̀yìn Ọlọ́ṣun ẹ lọ ra odò tí bẹ́ẹ̀ bá bọ̀ ṣun ẹ lè máa dá pàǹtí sínú odò fún wa ó ní láti dáàmú sọ́mẹ̀ ẹ wà lẹ kó ẹfẹ bọdọ tí gbogbo ayé mu àwọn oníyèmọjà náà lọ odò táyé mu ọlọfẹ lọ bọ yèmọjà lódò gbọ́ tí mo sọ àníṣe odò yẹn ṣáwọn ni wọ́n ní tó máa bọ odò kàn ra odò tiwọn o wọ́n gbọ́dọ̀ lọ rà á kọ́ ní sí òfu ẹ̀ lọ́wọ́ bá a ṣe ní sí òfu mọ́ṣáláṣí tá a ní ti ṣọ́ọ̀ṣì tẹ́yìn náà ní ti lédì Ọlọ́ṣun gbọ́dọ̀ ra odò ní Ọ̀ṣun Òṣogbo gbòòlù lónìí kò ṣẹ̀yìn nìkan tó nípa ti dákẹ́ àgbáyé ìfàgbókè níta báláyé ni ẹjẹ́ kan máa ṣe lọ ẹ wá wò ó pé ráìtì yín ni ráìtì yín kọ́ o ráìtì gbogbo ọmọ Ọ̀ṣun ni o gbogbo ọmọ Òṣogbo àti Muslim àti Christian àtàláwo àjọ olódò yẹn ni o tó bá ti ń jọmọ Òṣogbo ẹjọ olódò yẹn ni wọn ò ní ráìtì kan jù yín lọ lórí odò yẹn wọn ò ní ráìtì kan jù yín lọ lórí odò yẹn gbogbo Mùsùlùmí Òṣogbo ẹjọ lọ̀ṣun yẹn ni odò lásán tó ń ṣàn ni àwọn lọ́sọ ló kọ odò tí ń ṣàn tá a bá ń bẹ̀ ni odò yẹn àjọ níní tí wọ́n bá fẹ́ bọ́ mo ní lọ́bẹ̀ kí n fẹ́ lọ wẹ̀ ẹ̀ lè disturb mi torí láti mi kí n lọ wẹ̀ mbẹ̀ àjọ lódò ni ẹ̀yin kọ́ lẹ́ni bẹ́ẹ̀ bá bọ́ odò ẹ lọ́ra odò tí kẹ̀rẹ̀ ṣe wé lọ́wọ́ ìjọba agbọ́dọ̀ mọ láìsí wa náà tó tẹ́lẹ̀ mi
odò yẹ mọ́ já ogbó àjọ nínú ẹ̀ lè máa dọ̀là ti sínú ẹ̀ kẹ́lẹ́ ń bọ́. It's not your right, it's our right. Ẹni wọ́n fẹ́ tòótọ́ lórí ẹ̀ odò yẹn gbòòlù lónìí kò ṣodo wọn. Kẹ́lẹ́ máa gbọ́ sótì òkun sìn kó ní olókun afẹ́ máa bọ̀ alálòkun àwọn alórẹ̀ ẹ̀ ni òkun tí bo bábí ìṣàbí ẹ gbọ́ mi yé láìláìláì. Ó lè kọ́ lọ́ fẹ́ bọ olókun kó máa Trump lórí ráìtì wa ó yẹ kó wọ́n léwu náà. Ìrìnàjò ọmọ Òṣogbo mi ń lọ́bẹ̀ ń jọ tó ń ṣe ọdún Òṣogbo mi lọ́wọ́ ẹ̀ lódò. Bó o lé mi ó dáràn. Àgbà nílé ẹjọ́ ni. Ẹ bá ń bí léèrè. Ráìtì wo lórí tèmi ò ní bí odò yẹn? Ìwọ́n ọmọ Òṣogbo lèmi náà. Wọ́n yọ bí wa sílẹ̀ yìí ni. Ọmọ Ìjẹ̀bú lèmi já anyway. Ní sọmọ Òṣogbo. Bí ẹ bá bọ odò, ẹ lọ ra odò. Kẹ́ ẹ lọ ṣèwé ẹ lọ́dọ̀ ìjọba. Sódà á ti mọ̀ pé odò yìí o, ẹ̀yin lẹ ní o. Ẹ̀yin Mùsùlùmí Òṣogbo ṣe ń gbọ́ mi yé ṣá. Ẹ̀yin Kírísítẹ́nì Òṣogbo ṣe ń gbọ́ mi yé. Ọ̀rọ̀ ọjà kọ́ kì í ṣọ̀rọ̀ ọjà. Àjọ lódò yẹn ni. Àjọ ní Ọ̀ṣun Òṣogbo ni. Àjọ ní odò Yemọja ni. O ò lè máa fọ̀dọ̀ tí sínú ẹ̀ kó ló ń bọ̀. O lè máa gbẹ́ bọ́ máa da adáyé kiri sínú ẹ̀ omi tá a mu. Ọba contaminate ẹ̀. Ìsọ̀ ń kọ́ fọ́. Àwọn òkú di àwọn òkú rán máa dà sínú odò máa dẹ̀jẹ̀ sínú odò ẹlẹ́ǹbodò ẹlẹ́ǹṣọdún Ọ̀ṣun Yemọja ẹ̀ǹṣọdún Ọ̀ṣun Òṣogbo. Bẹ́ẹ̀ bá ṣe ẹ lọ́ra lẹ̀ ṣé tí wọ́n fẹ́ kí ìdì ṣé wọ́n máa ra lẹ̀ rí abẹ́ ìmọ̀ ni a máa ra ilẹ̀ yídì ìlú ni a máa ra ilẹ̀ yídì ni ẹ̀yìn kọ́kọ́ ló máa ń ní lọ́wọ́ pé ilẹ̀ yídì Mùsùlùmí lélẹ́yìí o ara ni o àbí kẹ́hìn kan donate ẹ̀ pé ṣọ́ donate Ọ̀ṣun fún yín ni odò Ọ̀ṣun yẹn ṣọ́ donate ẹ̀ fún ká donate ẹ̀ kí n gbọ́ ẹ bá donate ẹ̀ kí n gbọ́ gómìnà kò lè donate fún yín láíláí gómìnà tó kò lè donate fún yín tó lódò gbogbo ayé ni tó ń ṣàn ni bẹ́ẹ̀ bá bọ odò ẹ lọ́ra odò ti yín odò Ọ̀ṣun yẹn gbogbo ìlú Òṣogbo lónìí àti Mùsùlùmí bẹ̀ àti Kírísítẹ́nì bẹ̀ àtàláwo bẹ̀ àjọ ní ni ẹ gbọ́dọ̀ ní o tó wọ́n ti fi yín lẹ̀ ẹ̀ ń lo bó ṣe wù yín lẹ́sẹ̀ pé ẹ̀yin náà ní agbá lórí odò lágbá lórí odò wọ́n ń tàn yín ni o. Mọ́àkùlà ọlọ́lá ló ṣe àdámọ́lìyà lórí ìyálẹ́ṣà láwùjọ àwọn onímọ̀. Ìmọ̀ yẹn pọ̀ púpọ̀ kò kéré